ṣe rí ẹ̀yin èèyàn mi, mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ listen sí program yìí, kẹ̀dẹ̀ bá mi subscribe. Nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ní èní ni pé apá kan àwọn àǹfààní wà especially nílẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n máa ń jẹ́ kí àwọn èèyàn lose hope lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹ bá pàdé wọn. Kí ni mo gbà lérò tí mo fi ń sọ̀rọ̀? Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí Accord TV, kẹ̀dẹ̀ wo fídíò yìí. Mo sọ pé apá kan àwọn àǹfààní ó common dáadáa nílẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé tó bá meet wọn àbò pàdé wọn, wọ́n máa jẹ́ kó lose hope pátápátá. Kò yẹ kí life rí bẹ́ẹ̀. Ìyẹn lọ̀rọ̀ àkọ́kọ́. Mo dẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ ẹlẹ́kejì tí mo dẹ̀ tún fẹ́ sọ ni ọ̀rọ̀ Dr. Saheed Òṣùpá. Kí ni mo gbà lérò pẹ̀lú àwọn àǹfààní tí mo sọ yìí ni pé ọ̀gọ̀rọ̀ àwọn àǹfààní wà tó jẹ́ pé téèyàn bá pàdé wọn gẹ́gẹ́ bọ́lọ́run ṣe dá ọmọ ẹ̀dá ènìyàn, a jẹ́ ẹni tó yẹ pé ó máa ní bùkátà sí pé ká lọ bẹ́ẹ̀ ni tá bá believe pé ó nímọ̀ jù wá lọ, àbí pé gẹ́gẹ́ bí onímọ̀ tẹ́ni jẹ́ ó likely kó tún súnmọ́ Ọlọ́run jù mí lọ, because àǹfààní mímọ̀ náà ni pé wàá lè pa òfin Ọlọ́run mọ́ ju ẹni tí ó mọ̀ lọ. Ìwọ tó dẹ̀ ń pòfin Ọlọ́run mọ́ ẹ̀, definitely ó possible k'Ọlọ́run tètè máa gbọ́ ohùn ẹ ju ẹni tóun ò pa òfin Ọlọ́run mọ́ lọ. So nígbà téèyàn bá wá bá ẹ, kéèsì yẹn ti ṣẹlẹ̀ lóríṣiríṣi ọ̀nà, torí ẹ̀ ni mo ṣe mú tọ́pìkì wa. Àwọn àǹfààní tó ń ṣe kíní ẹ̀ kàn jọ nítorí Ọlọ́run gbé wọn kalẹ̀ ní ẹni tó jẹ́ kó jẹ́ olùtọ́sọ́nà, olùfinilọ́kànbalẹ̀, olùfúnni nírò ìdùnnú. Wọ́n fi sọ pé àwọn àǹfààní náà jogún àwọn ànábì Ọlọ́run. So ìwọ àǹfààní, kí ló dé téèyàn máa wá bá ẹ wípé òun ṣàdúrà lójú méjèèjì, kódà òun tún fàwẹ̀ kún, òun gbìyànjú níbi tágbára òun mọ, òun ṣe dáadáa, but síbẹ̀síbẹ̀ gbogbo bóun ṣe ń ṣàdúrà yìí tó, fìtínà lórí fìtínà ni, ìdààmú lórí ìdààmú ni, wàhálà lọ́sàn-án lóru. Ọ̀tọ̀ ni wàhálà tọjọ́ Thursday, ọ̀tọ̀ ni tó máa bá jí ní Friday. Ìkan ògbé kan, òun ṣáà ń yí nínú ìṣòro. Táfà bá máa fún ẹnìyẹn léṣe á ní ṣe believe pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú tó, gbogbo àdúrà tẹ̀ ń ṣe kò dọ́dọ̀ Ọlọ́run rárá. Àwọn kan náà block ẹ̀ náà pààkì. Àdúrà tẹ̀ ń ṣe kò dé ọ̀dọ̀ Ọlọ́run. Instead tí wàá fi sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn fún èèyàn, because ẹnìyàn àkọ́kọ́ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gán pọ̀ Ọlọ́run níkà pé kí lòun ṣe fọ́lọ́run tó fi ṣe irú nǹkan báyìí. Òun ṣàdúrà, òun fara gbolẹ̀, òun gbìyànjú, òun ṣe gbogbo ẹ̀ lọ́tùn lósì. Òun wá dọ́dọ̀ yín ṣe wá jẹ́ kó máa yé òun pé gbogbo àdúrà tó ń ṣe látijọ́ kò dọ́dọ̀ Ọlọ́run. A mọ̀ pé lóòótọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa pé ojú nǹkan tó ríìlì ni, àwọn ojú burúkú. Ọ̀pọ̀lọpọ̀ ojú wà tó jẹ́ pé tó bá ṣẹ́jú mọ́ nǹkan tó ti ń da, nǹkan yẹn ò ní dá mọ́. Tó bá ṣẹ́jú mọ́ nǹkan tó ti ń dùn, nǹkan yẹn á di kíkan. Tó bá ṣẹ́jú mọ́ nǹkan tó ti ń wà òkè, tó ti ń ṣe dáadáa, nǹkan yẹn á di nǹkan bàjẹ́. A mọ̀ pé ojú, Ànábì ní ká nìkan lè ṣáájú kádàrá dọ́dọ̀ Ọlọ́run, òun máa sọ pé ojú ni. So a mọ̀ pé lóòótọ́ àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń disturb ògo ẹ̀dá. Wọ́n lè máa fìtínà ayé èèyàn, wọ́n lè máa ṣe oríṣiríṣi, bó tiẹ̀ jẹ́ pé bó pẹ́ bóyá náà kádàrá padà ṣẹ. Àdéhùn Ọlọ́run, ètò Ọlọ́run lórí ẹrú yẹn máa padà ṣẹ. Ẹ nídìí àti jẹ́ kó yẹ pé ọkàn ṣàdúrà láti kò dọ́dọ̀ nínú. Ẹ lè kọ́ ní mí bóyá gbogbo ohun tó ń ṣe látijọ́ ẹ̀ àdúrà pé Ọlọ́run fún mi lówó, Ọlọ́run fún mi lówó, Ọlọ́run fún mi lówó ló ń ṣe. Ó dẹ̀ yẹ kó máa ṣàdúrà pé Ọlọ́run bá mi ṣẹ́gun ọ̀tá, Ọlọ́run bá mi ṣẹ́gun ọ̀tá ló yẹ kó tẹra mọ́ kó máa ṣe. Ẹ jọ̀ọ́ bá mi subscribe sí channel yìí. Ẹ bá mi comment. Kọ́tẹ́yìn náà bá rí sọ̀rọ̀ yẹn, kí ni ẹ̀kántà yín, iṣẹ́ yìí náà ti bá rù nǹkan bẹ́ẹ̀ yẹn pàdé rí. Bóyá ẹnu nǹkan tó yẹ káǹfà kàn ṣe ni pé kó sọ fún pé kò yẹ kẹ́ tí máa béèrè owó, tàbí ẹ sì lè máa béèrè owó náà, bọ̀ èyí tó yẹ kẹ́ máa béèrè jù, kẹ́ tẹra mọ́ jù ni pé Ọlọ́run dákun bá mi ṣẹ́gun ọ̀tá. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá wà tó jẹ́ pé ẹnu tó kàn ní ìdínú ayé ẹ̀ ni pé Ọlọ́run bá mọ́ta kúrò lọ́nà kó fi délẹ̀ lérí, kó fi débi tó ń lọ, kó fi débi ògo. Èwo la gbọ́dọ̀ sọ fẹ́yàn pé gbàdúrà tó ń ṣe láyè kò látijọ́ kò lọ́bi kankan, ojú kan ló kàn ti ń rò.
àwọn òpó ti ní wasted effort for a very long time. Àìmọye èèyàn ní kíní yẹn ti lékún ní Islam. Èso omi kan ní pọ́lọ́hún yẹn wà ọba aláàánú ni, kí ló dé tó wá kọ òun tó jẹ́ pé òun ṣàdúrà kò àdúrà ìdọ́dọ̀ nítorí pé ó níṣòro ológun láwọn tó ń disturb ẹ̀, gẹ́gẹ́ bọ́lọ́hún ṣe gbé àwọn yẹn kalẹ̀ pé wọ́n máa jẹ́ sábàbí aburú lórí ìṣẹ̀mí ẹnìyẹn. Ẹ̀kọ́ ní mi pé eléyìí ló yẹ kó máa ṣe, fi eléyìí lẹ̀ díẹ̀ àbí máa ṣe níwọ̀n bàbá ẹ̀ kó wá jẹ́ kí eléyìí pọ̀ fi eléyìí kún. Ẹlòmíà tún sọ fún yàn pé gbogbo àsìkò yìí tọ́, gbogbo àsìkò yìí kọ́. Mo ti ríyàn tó sọ fún mi rí pé òun bá ń fa pàdé pàǹfà sọ pé ọ̀nà àrísìkí ẹ̀ ti tì gbàgbé ẹ̀. Subhanallah, kò sọ fẹ́ dà pọ́nà àrísìkí ẹ̀ ti tì. Ó lè jí láàárọ̀ ọjọ́ kejì kó lọ bẹ́ sókun, ó lè lọ bẹ́ látòrí top mainland bridge, ó lè pokùn so. Kí la fẹ́ fi gbáyé, kí la fẹ́ fi ṣẹ̀mí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ èèyàn? Ṣáàrísìkí kọ́ ni tíjẹ àti mú bá ti nira tọ́nà ẹ ti tì, báwo lèèyàn ṣe fẹ́ máa jẹ́yàn mọ́nú ayé? Ẹjẹ́ á máa take easy ẹ̀yàn fáwọn ẹ̀dáhùn torí Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì ni àwọn àfáà tó ń jáde tó ń tákù Alhaji Saheed Òṣùpá pópèrè ẹ̀ ní ànábì. Wọ́n ti ń sọ pé wàhálà àwa mùsùlùmí pọ̀ jù pé ká máa take easy, ẹjẹ́ á máa ṣe sùúrù. Ìyàtọ̀ wà láàrin Rasul àti Nàbí. Kí náà ń pè ní revelation? Rasul ó ń gba revelation, Nàbí náà ń gba revelation. Kí náà ń pè ní revelation? Ó ní ìmísí tó fi kọ́ nìyẹn. Pé mo mọ tọ́pọ̀ lọ́pọ̀ ò mọ́ o, mo mọ tọ́pọ̀ lọ́pọ̀ ò tọ́pọ̀ èèyàn ò mọ̀ nínú fújì yìí. Òun mọ nǹkan tó jẹ́ pé ó ti dálẹ̀ tipẹ́, òun mọ èyí tó jẹ́ pé ó ṣẹ̀ dé ni. Òun mọ ànábì Pasuma, òun mọ ànábì Saheed Òṣùpá tó ń kọrin, òun mọ Babatọ̀ síbẹ̀, Àbáṣà Àkàndé Òbésèré. Bóun dẹ̀ mọ ẹni tó jọ́lọ́run fújì gan, tó jọ́gá àwọn pátápátá, tó jẹ́ dádì àwọn Alhaji Barrister Àyìndé, kọ́lọ́n bá wa fọ̀run kẹ́wọn. Pé àwọn tó kù sábà ní ẹ má fi mi sí ànábì ìwé ti Sàwábà, ẹ má fi mi sí ẹ má fi mi sí Jésù wọ́mọlẹ́yìn tó tẹ̀lé. Àwọn èèyàn bá ti ń jáde sí máa yí lọ́tún lósì, ààrẹ tó ti ń sọ̀rọ̀ òdì tó gbẹnu ẹ̀ ìwọ kó máa pẹ́rẹ́ lánàá bí kò lè tó bẹ́ẹ̀ yẹn. Rán forin náà tẹ́ni tí ò bá máa gba wáyé tí ò gba revelation, tí ò bá máa gba ìmísí tọ́lọ́run kọ́ lọ́run máa communicate, kò ní máa sọ ọ̀rọ̀ jáde káwọn èèyàn máa rí bí èèyàn ńlá, kó máa fọ̀rọ̀ ẹ̀yẹn kó máa fi ṣètúnṣe ìgbésí ayé wọn, kó máa fi ṣe ìtọ́sọ́nà lórí ìrìn àjò wọn, kó máa fi ṣe nǹkan tó lè máa reckon with. Pé if I go back to this music, I have a lot of things tí mo lè delineate, tí mo lè deduce látàrẹ̀, tó jẹ́ pé tí n bá padà lò lórí nǹkan tó ń ṣe mí, Ọlọ́run á mọ́nà àbáyọ wá. Ẹ lè rẹ́ni ẹ bí èèyàn kan lásán mọ́. Ọlọ́run ṣàdá ni, ẹ̀ṣá ni, ó ti dàkàndá. Nígbà tí èèyàn kọrin tó ní Ọlọ́run forin ràn, Ọlọ́run ò bá forin ràn ẹ̀ ní lísìn sí, kò ní forin ṣe kìlọ̀. Ó forin tún oríṣiríṣi ìgbéyàwó ṣe, ó forin tún àárín mọ̀lẹ́bí ṣe, ó forin ṣe kìlọ̀ fẹ́ni tó ń ṣaburú, ó forin ṣe kìlọ̀ fẹ́ni tó ń ṣe lóore tí ò dúpẹ́. Ó kọrin fún lórí orílẹ̀-èdè láti lè jẹ́ kó mọ̀ pé àwọn èrò ẹ̀yìn ọ̀hún ṣe ẹrú lásán, ó yẹ kẹ́ fojú tó wọn, kẹ́ máa tọ́jú wọn ni. Irú ẹni yẹn lẹ̀ ń dá lẹ́bi. Ẹni tí ò máa ṣe jàǹdùkú kò sí lára àwọn ìjọba tó ń dà wá láàmú. Òun kọrin, ó fi ń tọ́ yín sọ́nà, ó fi ń ṣàtúnṣe lórí nǹkan tó ń bàjẹ́, ó fi ń ṣe dáadáa lórí èyí tó ti dà pé kó lè má bàjẹ́. Ìwọ nínú àwọn orin ẹ̀ lẹ lè gbọ́ lágbọ́ dànù, ẹ lè gbọ́ lágbọ́ pé nọ́nsẹ̀nsì lélẹ́yìí tó ń sọ níbi bíi. Bó bá kọ̀kọ́ kú gọ̀ gan-an, ẹ ti máa jó tán, ẹ máa délé, lẹ máa ṣe máa reflect gbà. Ọkùnrin nǹkan tó ń sọ ń bẹ̀yẹn lẹ́kan, àbí? Olóyún inú máa ń sọ̀rọ̀ o, àwọn ìbejì ìyá ìbejì kan, wọ́n gbọ́ kokoko lẹ́nu ọ̀nà mọ́mì wọn, ìkan kígbe dádì òyòyò, ìkejì ní kí ló ṣe ẹ́ dádì kọ́, ó ní gbẹ́nu sọ̀hún ṣé mi ò mọ dádì ni.
ó ní dádì ò sanra dádì tèmi tínrín, dádì ò pupa dádì tèmi dúdú. Ó tún ní dádì ò ga dádì tèmi kúrú, Kẹ́hìndé kì í ṣe dádì ló ń dá ọ̀rá borí o, ọ̀rẹ́ dádì ló máa jẹ́ o Kẹ́hìndé, rọ́rẹ́ dádì tí mo mọ̀ ó dájú, èèní fún wa lógì bó bá ń jáde o Awon ni. Last week mo rí bọ̀bọ̀ kan tó ti close mọ́ bóyá bí ó máa wà ní bóyá bí 42 45 máa yẹn sọ pé some believe pé èní lòun ṣe understand nǹkan tí àlàyé ń sọ ń bí orin yìí, so ẹja take it easy nítorí Ọlọ́run ká ṣàtúnṣe, ká bàbá fẹ́ rí níta fẹ́ túnṣe ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ká má fi ohun ẹnu lé àwọn èèyàn kúrò ní ẹ̀sìn, ká dẹ̀ má jẹ́ ká yé ṣú àwọn èèyàn gbé nítorí pé wọ́n wá bá wa fún mọ̀ràn àbí tọ́sọ́nà. Ìjọ nítorí Ọlọ́run ẹ bá mi subscribe sí Àkọ́túnrí. Ọ̀rọ̀ yẹn ó ṣe mí lára bákan bákan, mo ṣe ní kí n tún wá tẹ sétí ẹ̀yìn tèmi o, oníbàjẹ́ o, àdúrà wa gbà, ẹ ṣe gan one love.